Kò sí àní-àní, bẹ́ẹ̀ ni kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa tó máa eré Babalawo ṣe, Wazo eyín Rasaq, owó kò níran, àti Ibrahim Chatta wọn ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn. Ṣùgbọ́n o, nínú íńtáfíù kan, èèyàn tí Wazo ṣẹ̀ṣẹ̀ sí, ó fọwọ́ ẹ̀ gbáyà gbangba pé tá a bá ń sọ̀rọ̀ nípa ká ṣe Babalawo gan-an, pé kò sí àní-àní, òun ni number one, pé òun lè ṣe ju Ibrahim Chatta lọ. Àwọn ènìyàn ní ṣé ọ̀rọ̀ yìí ò ní dájàlẹ̀ ní agbo òṣèré báyìí? Èmi ò mọ̀, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin náà lẹ́ padà George tí mo sọ ni pé ẹ̀yin náà lẹ́ padà sọ ẹni tó dáa jù nínú ẹ̀yin méjèèjì. Lóòótọ́, tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tí ó jẹ́ gbajúgbajà jù nínú àwọn méjèèjì, kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀, Ibrahim Chatta ó lórúkọ ju Wazo lọ. Ẹ gbọ́, ẹ̀yin olólùfẹ́ mi, kí ni èrò tiyín? Ẹ gbọ́, ṣé a lè sọ yí pé Wazo ó mèrè Babalawo ṣe ju Ibrahim Chatta lọ? Àbí ká sọ pé Ibrahim Chatta ló mèrè Babalawo ṣe ju Wazo lọ? Ó yá, ẹ lọ sí comment section, ẹ drop comment. Kí ni èrò tiyín lórí in tí Wazo sọ? Ó ní wípé òun kódà ìgbà tó òun lọ sí village Chatta ilé tí Ibrahim dálẹ̀, òun gan gbà pé òun lọ̀gá yín Wazo. Ó ní Ibrahim gan gbà pé ó gbé fóun, ó gbé ọwọ́ méjì fóun sókè nígbà tó òun lọ ibi kíní tó dálẹ̀ yìí ní ìlú Ọ̀yọ́ yìí, village kíní tó dálẹ̀. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ lọ sí comment section, ẹ drop comment. Kí ni èrò tiyín lórí